Ẹ̀yin asán wa o, ẹ̀yin asán. Ẹ̀yin asán wa o, ẹ̀yin asán. Àti l'Olúwa lẹ́yìn o, ọ̀rọ̀ wa mọ̀ dáyọ̀ o. Ó ti wí kí ààrẹ a o, ẹ̀yin asán o. Èlò títọ́ ẹ̀yin asán wa o, ẹ̀yin asán. Ẹ̀yin asán wa o, ẹ̀yin asán. Àti l'Olúwa lókè o, ọ̀rọ̀ wa mọ̀ dáyọ̀ o. Ó ti wí kí ààrẹ a o, ẹ̀yin asán o. Ẹ̀yin tèmi ìka àsán o, ìka àárọ̀, ìka alẹ́ ní ketebi kì í yà lóní o. Ìhókun ìhọ́ra bẹ́ẹ̀ là ń kí ní lẹ́kìtì o. Mo dẹ̀ kí gbogbo yín pátápátá gẹ́gẹ́ bí àkókò ibi tẹ́ ẹ wà lẹ́ni èní á dára fún gbogbo wa o. Nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ o. Ẹ jọ̀wọ́ orúkọ tèmi kò yí padà o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èjìrẹ́ òyìnlá-kí ọba ọmọ tá a ṣe bí èmi léjìrẹ́ ámúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni. Èmi lọmọ olóòkè méjì takọ́tábó o. Èmi lọmọ arìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kankan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà. Èmi lọmọ ajọ́lagun òye mo dẹ̀ tún yàbàrá sílẹ̀ olówó rí mi. Ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kúrọ̀ ṣọjà kó wí kan nájà kan bomi alura. Ọmọ olóòrò àbẹjẹ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu parí lọ́nà òkè pa ẹ̀yà náà ni ọmọ eléyìí kùlẹ̀ àdéhùn rẹ̀. Ẹ̀yin tèmi kọ́kọ́ máa rí mi fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ subscribe sí orí ètò wa ní orí YouTube o. Mo dẹ̀ kí gbogbo yín ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àsìkò yìí. Ẹ wò ẹ̀yin tèmi àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó yẹ pé ó yẹ kí n dá sí kí n jáde. Mo kàn wá wò pé nípa pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ olórí wa Naomi. Mo kàn wá wò wípé ìpàkọ́ kò gbọ́sùtù orí ẹlẹ́gàn ló bàjẹ́. Èmi mo wá wò wípé ta ni mo tẹ̀ fẹ́ máa fún lèsì gan. Wọ́n ní Ṣàkì ń ṣe bí ọ̀rá. Wọ́n ní Ṣàkì ó ń ṣe bí ọ̀rá. Ta ni mo fẹ́ fún lèsì? Ta ni mo fẹ́ fún lèsì? Nínú gbogbo wọn kò sí ẹnìkan gan tó tẹ̀ máa ń sunkún ní gbogbo ìgbà tó máa mú fídíò ẹ̀ báyìí tó máa jù sí ni. Ṣé kèmí wá máa fún lèsì nígbà tí mi kì í ṣe francas? Kí ni tèmi? Ṣé bí kíkọ bọ́ sórí ẹ̀rọ ayélujára kí n ṣẹ̀fẹ̀ tèmi ni kí n dẹ̀ promote àwọn ènìyàn. Kí má farogun lọ́jà rẹ̀ ẹ̀yin tèmi ní orí ètò wa. A máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ lẹ́kìtì àti ilẹ̀ Yorùbá. A máa ń kíni o, a máa ń báyàn ṣe ìpolówó ọjà, a dẹ̀ máa ń ṣe ìkéde, a máa báyàn ṣe ọjọ́ òbí dáradára o. Kò sí oríkì báyìí tí mi mọ̀ láti fi ṣe ọjọ́ òbí, kò sí rárá. Nítorí náà ẹ̀yin tèmi kẹ́ ẹ kàn sí wa, a dẹ̀ máa ń báyàn polówó ọjà, a máa ń rántí àwọn ẹni wa tó ti lọ. A máa ń sọ ìtàn oríṣiríṣi lórí ètò wa o. Pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ follow mi tẹ́lẹ̀ ní orí péjì mi ti ayé àtijọ́ àti ẹ̀yin tẹ́ ẹ wà lórí YouTube náà. Tẹ́ ẹ follow wa lórí YouTube wọ́n mọ̀ dáadáa wípé mo máa ń sábà ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní orí ètò wa. A dẹ̀ máa ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, a dẹ̀ máa ń sọ àwọn ọ̀rọ̀ ìṣítí oríṣiríṣi ìrírí ayé ló wà nílẹ̀ báyìí o tí màá máa mú wá fún yín ní ìkan òjọ̀kan. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a ti ní péjì tuntun báyìí. Ṣé rí tí mo fi sọ wípé mi fẹ́ máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan yẹn, ǹjẹ́ ẹ mọ̀ ìdí rẹ̀? Ìdí rẹ̀ ni wípé ẹ̀yin tèmi ẹnìkan ó máa wà lórí ẹ̀rọ ayélujára pàtàkì jùlọ lórí YouTube lẹ́nu yẹn máa ń wà tó jẹ́ wípé ó máa kígbe rárá ó máa sọkún á mú gbogbo àwọn blogger kankan tó jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ olólùfẹ́ wọn tó ń sọ̀rọ̀ ẹ̀ ní gbogbo ìgbà á máa bú wọn. Òun fúnra rẹ̀ á máa sọ̀rọ̀ wípé kí ló dé tí wọ́n ń bú wọn, òun bọ̀ wá ṣe kinní kan, wàá bínú àjà. Òun fúnra rẹ̀ á tún mú olólùfẹ́ àwọn ẹni yẹn á tún wá máa bú ẹni yẹn. Ẹ mọ̀ wípé ẹranko ènìyàn nírú èèyàn bẹ́ẹ̀. Irú ẹni yìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mo gbọ́ tán ló ṣe fídíò kan tó ti ki ara ẹ̀ mọ́fá. Ẹ mọ̀ kéèyàn ki ara ẹ̀ mọ́fá. Ẹni yìí ẹranko ènìyàn pátápátá ni kò tiẹ̀ yẹ kó wà lórí ayélujára. Àmọ́ o wọ́n ní tí ògùn ẹni tó bá dáni lójú wọ́n ní a máa ń fọwọ́ rẹ̀ gbárí ni. Ògùn tiẹ̀ kò dá lójú torí ó dúró sábẹ́ ẹ̀kú tó ń ṣe fídíò ni. Abẹ́ ẹ̀kú ló wà tó ń ṣe fídíò kò ń gbójú síta. So ó sá pamọ́
ẹ dẹ̀ ti mọ̀ wípé àwọn amòkùnṣìkà wọn kì í jáde síta, àwọn èèyàn burúkú wọn kì í jáde síta. Ìwọ tí nǹkan tó bá ń ṣe tó bá mọ́ tó bá dá ẹ lójú wàá bọ́ síta wàá sọ̀rọ̀. Ẹ wo ẹ̀yin tèmi, irú ẹni bẹ́ẹ̀ kò yẹ láwùjọ, ẹranko ènìyàn ni. Mo tẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí àwọn olólùfẹ́ tèmi tó ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ mọ́, torí wọn ò fẹ́ ẹni tó máa ṣì wọ́n lọ́nà. Wọ́n ní àwọn arítẹnimọ̀ wí afàpá àdìbò tẹrẹ̀ mọ́lẹ̀. Gbogbo àwọn tó ń bá àwọn kan jà pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí kò lè bọ́ síta kó sọ nǹkan tí ojú rẹ̀ rí, kò lè sọ nǹkan tó ojú rẹ̀ rí, ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀. A wá mú tẹni ẹlẹ́ni, eléyìí tó ṣòótọ́ eléyìí tí ò ṣòótọ́ á sọ níbẹ̀. Èmi ò bẹ̀rù ẹni kankan o, àmọ́ mo ti bá ara mi dá májẹ̀mú pé mi ò ní wá sí orí ètò mi láti wá máa dárúkọ ẹnì kankan kó lóòwe kó máa wòwe ara ẹ̀. Ẹ wo ẹlòmíì wà tó máa kí ara ẹ̀ mọ́fá, ẹni tó ẹrọ pọ̀ ọ̀rọ̀ mi yìí kò ní pọ́ìntì o, ó ní o. Ìdí tí ẹni yìí tó fi kí ara ẹ̀ mọ́fá, ẹni tí mò ń sọ yìí kó fi kí ara ẹ̀ mọ́fá, mo fẹ́ ṣàlàyé nísìnyí torí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kẹ́ ẹ máa bára yín ronú sí ọ̀rọ̀ ara yín kẹ́ tó máa jáde yá sọ̀rọ̀. Kí n jáde kí n tí yá sọ̀rọ̀ kí a ronú á sọ̀rọ̀ rarin. Lùgbà kẹ̀nìyàn bá jáde kó kíra rẹ̀ mọ́fá, kó mú ọba ìlú kó bu dáadáa, kó dẹ̀ tún bá èèyàn rà kan ẹjà wíra àníwò ìbú ọba ìlú. Ẹ̀yin tèmi ṣe ń gbọ́ mi, mo ti lọ sẹ́kìtì, ó bá mú ọba, ó bá àwọn blọ́gà kan jà, ó bá wọn jà dáadáa. Ẹ rí orí adéfín, ẹ bú ọba ìlú, kì í ṣe dáadáa sọ́ba ìlú, ẹ̀rọ kìnnìkan. Ó tún pẹ́ o, pàtàkì jùlọ ọba aládé tó ń sọ yẹn, ó tún wá sọ wípé tí ọba aládé yìí pé tó bá ṣe òun, tó bá ṣe nǹkan tí ò dá lójú òun á tẹ̀ sí lójú. Ṣé ẹ mọ̀ pé ó ti ń kira ẹ̀ mọ́fá? Ó tún wá kúrò bẹ̀ lẹ́ni tó ń jà wípé kó máa rí gbogbo àwọn ọba fín, pàtàkì àwọn ọmọ ọba ilẹ̀ Yorùbá tó yẹ pé mi gan mi ò lọ́wọ́ sí ká máa rí orí adé fín, torí orí adé ni wọ́n. Ṣùgbọ́n kì í ṣe wípé táwọn àbàbá wa nà dẹ̀ ni wọ́n, tá a bá rí ibi tó kù díẹ̀ káàtó sí a lè sọ̀rọ̀ kò bẹ̀, kì í ṣe wípé ká sọ ká fi rí wọn fín. Ó wá bọ́ síta, ó wá mú ọba kan, ó wá bẹ̀rẹ̀ sí ní bu wípé ojúgbà ń tì fún kìnnìkan, ó stay low, ó ṣe kìnnìkan, ó ṣe gbá, ó ṣàwo. Ó mú ọba bòmíràn, ọba pàtàkì, ọba tí gbogbo wa nífẹ̀ẹ́ sí nílẹ̀ Nàìjíríà, ó bá tún mú ọba yẹn, ó bá tún bu. Ìtàn ni mò ń pa fún yín ẹni tèmi o, ó bá torí ìtàn ni mo sọ pé mo wá fẹ́ máa pa lórí ètò mi báyìí. Ó bá tún mú ọba ibi yìí o, ó bá tún bu. Lẹ́ni tó bínú o, tó ń jà o, tó ní pé wọ́n bú ọba ìlú kan o, ó bá tún mú ọba ìlú bòmíràn, ó bá tún bu. Ẹ̀yin náà ẹ wò ṣé kò ti kira ẹ̀ mọ́fá, ṣé kò ti gbèpè. Ẹ wò ẹ̀yin tèmi tó tẹ wà lórí ẹ̀rọ ayélujára lẹ́ni tẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ já máa ṣe àríkọ́gbọ̀n. Wọ́n ní ọmọdé bùrókò ó bojú wẹ̀yìn òòjọ́ kó lo lúwéré pani. Bàbá wa kan kábíyèsí wa kan náà, kábíyèsí wa Ọ̀nìrìṣà Mowó Ìfúradé, ó dàbí pé nínú ìwánilẹ́nuwò kan tó ti sọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ náà, tòótọ́ ni. Eléyìí rò pé òun lòun ṣe nǹkan tó dáa, òun bá wọn kan jà. Nǹkan tóun bá wọn kan jà sí yẹn ìwọ fúnra rẹ̀ ń ṣe. Ẹjọ́ ṣé kìí ṣe ẹranko nìyẹn? Ẹranko ni. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, irú àwọn ẹranko báyìí kò yẹ láwùjọ, irú àwọn ẹranko báyìí kò yẹ ní orí social media. Ẹ bá wa sọ fún wọn, irú àwọn ẹranko báyìí kán máa yọjú mọ́, a fẹ́ rí wọn lórí social media. Kán lọ ronúpìwàdà, kán máa kira wọn mọ́fá torí ẹ̀yìn ọ̀la, kán máa fira wọn mọ́fá o. Òun ni mo fẹ́ sọ lé ní ìtàn tí mo tún rí mú wá nìyẹn o, ìtàn arábìnrin yẹn o. Òun nìyí o, ó kira ẹ̀ mọ́fá ẹranko ènìyàn lórí ẹ̀rọ ayélujára. Mo mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ mi òtítọ́ ọ̀rọ̀ mi ó yé yín. Mi ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù yẹn lọ lẹ́ni lórí ètò wa. Ní orí Facebook títí tí màá fi rí àwọn fáǹsì mi padà. Màá máa wá sí live ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, ẹ lè máa rí mi. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, ẹ bá wa subscribe o, kẹ́dẹ̀ share ètò wa yìí, kẹ́ follow wa, kẹ́dẹ̀ fún wa ní star láti gbé ètò wa yìí lárugẹ. Ẹ ṣé o, ìyẹn ó kún ọ̀rọ̀ mi èmi jù bẹ́ẹ̀ yìí ni lọ o, ìyẹn ó kún o, ìyẹn ọ̀rá o, ọmọdé ti dì sí o.
àdè àjẹkanra o ò pàdé ìkọjà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rè o mọ́ lọ sékìtì o.